Wò níná èmi ọ̀gá nẹ́bà jẹ́ kí n tanná fún wọn ẹjẹ́ àtàná fún wọn wọn ò níná àfẹ́ tanná fún wọn. You be mumu. Wọ́n tanná. You think say you dey wise? You are a mumu man. Fine boy. Badimi. Draymond. She what? Move on now. Will you keep quiet? Ìgbà olókọ́lé tó ra mọ́tò tó tẹ̀lé sọ fún mi. Ṣé ọ̀bọ ìbàbá lè ṣe báyìí kọ́lé ra mọ́tò kí ló wá jẹ́ ìtú ṣé lélẹ̀ ló wá tó wá ń bẹ tó bá fi píkṣọ̀ ọ̀rọ̀ ẹ̀ nǹkan kí ló wá. Ayé mi tèmi bá mi. Ọmọ ìyá mi jọ. Ó dẹ̀ fọ̀nà wọn mí náà. Ọ̀nà street ní ọ̀nà ọ̀la ni mò ń sọ. Ọ̀nà ọ̀la. Ọ̀ya mi. Ṣé pàtó ló wà tipẹ́? Ìgbà ṣe rí nǹkan lọ́n sọ fún ẹni bọ́ọ̀dì mo bá yé ṣòro. Bẹ́ẹ̀ni. Ọ̀nà ayé àbájẹ̀bù ni. Àbájẹ̀bù. Sálẹ̀ ṣe báyìí náà. Ẹ má bínú ọ yá wá fún mi nọ́mbà jẹ́ kí mi náà lọ play. Fẹ́ nọ́mbà kì í ní mo ní nọ́mbà lọ́wọ́ bọ̀ tó bá ti wọ street wọ́n ti tẹ́ ní street àbúrò wà ní junction tó bá ti ní wéèrè kọ̀ pé kéṣù àdúrà nọ́mbà wọn kò wọ́n. So anyway tí mo bá ti rí sí ni mo lè máa gba nọ́mbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀rọ ìsìnkú ó lè jẹ́ wèrè olóyún náà tó bá ti rí náà. Bádé ti lọ mú wèrè tó máa bu ẹ jẹ. Àdín náà gan máa fọwọ́ lọ sí. Ẹ bá mi wá nǹkan náà kí tó máa lọ. Ọmọ ìyá mi alpha fine boy. Igudu. Bá ní ọ̀dẹ̀ wá fún mi nọ́mbà náà. She what? Wá fún mi ní nọ́mbà. Nọ́mbà wo? Náà bàbá Ìjẹ̀bú of course. Will you keep quiet? Bàbá Ìjẹ̀bú. Fún mi lọ. Sori owó ẹ̀ ló kéré jù ṣebí kí n ti fún ẹ lówó ni. Màá fún ẹ lówó kọ́kọ́ fún mi nọ́mbà náà tó bá fún mi nọ́mbà kó àwò bóyá mi ní fún ẹ lówó. Apostle will hear of this. 27 38 single 4 ó tiẹ̀ wá òkè. Fábà rẹ̀ mi ì tí ì rí dáadáa. Má ìparẹ́ 27 38 single 4. Kò sọ fún ọ̀gá tó ṣẹlẹ̀. Tí bá ti ń bọ̀ màá wá fún ẹ lówó. She what? You understand me? Bring the food. So thank you so much for watching our comedy skit. Maybe you are not watching directly from YouTube, you are watching from other social media. This next episode, which is episode 2, has already been released on YouTube. Go to YouTube, search for it on Opomlero Comedy YouTube page. You will surely see it there. Please, after you watch it, make sure you help us to subscribe to our TV channel, Opomlero Comedy. This particular skit, Owo Baba Ijebu, will be released every Tuesday on our YouTube and on our other social media. Thank you so much once again. Love you. See you next week Tuesday. Bye.